colleague mi ní Saheed Òṣùpá, ó jẹ́ olórin ni mo mọ̀ Saheed Òṣùpá sí, olórin dẹ̀ ní Táyé Currency. So Pasuma ọ̀gá mi lòun, tí mo gbà pé tí mo fẹnu ara mi sọ pé ọ̀gá mi torí mi kò ṣẹ́ lọ́wọ́ ẹni kankan, mo kàn like Paso pé he's a humble person. Jọ̀ọ́ nítorí Ọlọ́run farabalẹ̀ kan listen, mo fẹ́ jẹ́ kí nǹkan yí ẹ ńsìnsìn kò dẹ̀ má gbàgbé mọ́. Tó bá ń rò pé ọgbọ́n orin nìkan l'Òṣùpá gbọ́n, my dear, jẹ́ kí n sọ fún ẹ, ó ti gbé gbági. Sórí tó bá gbọ́n ọgbọ́n tẹ lẹ́yìn ẹ̀bùn tọ́lọ́run fún ẹ, tọ́lọ́run tún wá ṣàánú ẹ, tọ́lọ́run kọ́ ẹ ní ọgbọ́n bí wàá ṣe máa báwọn èèyàn lò. Ẹni tó ń gbìyànjú àti ju òkò sí ẹ tó wá mú òkúta yẹn tó wá fi ń kọ́lé, ó fẹ́ fi ìwọ̀sí kàn ẹ, wá wò pé ìwọ̀sí ìdọ̀tí, ó wá refine ẹ, ó wá fi para, ó tún wá rí pé nǹkan tá a dà sílẹ̀ lára tá a fẹ́ kó kárẹ̀ máa kó wá disgusting, kó wá irritating, ó kàn tún ń jẹ́ kárẹ̀ máa fresh ní that is nǹkan tó ń pè ní kó redefine nìyẹn. Ó ti yẹ ń sìn. So nígbà tí Currency sọ fún àwọn èèyàn wípé ọ̀gá mi ní Paso àmọ́ colleague mi l'Òṣùpá ti dáhùn. Alẹ́ ilẹ̀ nìkan sí nínú àwọn olólùfẹ́ náà message mi pé ṣé gbọ́n nǹkan tí bọ̀bọ̀ Currency yẹn sọ, kí ló dé tó ṣe ó fẹ́ máa bẹ́ sọ̀gá wa ni. Mo wá relax torí mi mọ̀ pé téèyàn bá wà connected pẹ̀lú Ọlọ́run tó bá ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ tó jẹ́ ní ire, ó mọ ìmísí á wà mọ bí wàá ṣe ibi tí mo ti ń pọ́ndà lọ́wọ́ pé kí ni bọ̀bọ̀ èmi dẹ̀ ti gbọ́rọ̀ yẹn before now. Ẹ wo nǹkan tí conversation Òṣùpá pẹ̀lú Paso, ẹgbọ́n kan tó Òṣùpá pé Paso, ẹ ò ṣe rí tó bá ti ga má yẹ kan já ẹ bọ́ má dáhùn, gbogbo ajá kọ́ ló máa dá lóhùn. Ire ò ṣe ti subscribe, ẹ yẹ share, bá mi comment, ẹ dẹ̀ like ẹ. Ayọ̀ gbogbo wa ò ní dìbàjẹ́ o. Ẹgbọ́n nǹkan tá láyé fi fèsì. Alpha. Ọ̀gá Kọ̀lídì. Òṣùpá báwọn Yorùbá ẹ̀rí ọ̀gá Kọ̀lídì. Bàbá Kọ̀lídì. Èwo tún ló tún bẹ̀rẹ̀ báyìí, èwo tún lọ ọ̀gá Kọ̀lídì ní ọ̀gá Òṣùpá yìí. Bàbá Kọ̀lídì. Àwọn oríṣiríṣi kan ló wà lọ́wọ́ ẹ̀. Oríṣiríṣi kan ló wà lọ́wọ́ ẹ̀. Alpha. Ọ̀gá Kọ̀lídì. Òṣùpá yìí. Báwọn Yorùbá ẹ̀rí ọ̀gá Kọ̀lídì. Bàbá Kọ̀lídì. Èwo tún ló tún bẹ̀rẹ̀ báyìí, èwo tún lọ ọ̀gá Kọ̀lídì ní ọ̀gá Òṣùpá yìí. Bàbá Kọ̀lídì. Àwọn oríṣiríṣi kan ló wà lọ́wọ́ ẹ̀. Oríṣiríṣi kan ló wà lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ bá mọ̀ọ́rẹ́ ni kò yẹ kẹ́rì fín rárá. Bẹ́ẹ̀ bá mọ̀ọ́rẹ́ ni kò yẹ kẹ́rì fín rárá. Akóredé sọ̀lùdí nǹkan, Àyìnlá sọ̀lùdí nǹkan, Bàbá Súlíyá sọ̀lùdí nǹkan. Táwọn tán gbọ́ fújì, even onífújì, tán tibẹ̀ táwọn kọ́gbọ́n, táwọn fi fújì ṣe òǹrè ṣe bólúwà lówí. Àmọ́ bẹ́ẹ̀ bá mọ̀ọ́rẹ́ ni kò yẹ kẹ́rì fín rárá. Bí ọkàn bá lóhun fẹ́ràn bá fín, Akóredé máa ń dètò ṣàmáwòye o. Ṣé mo try nǹkan tí mo fẹ́ wọnú fídíò ẹ̀. Bí ọkàn bá lóhun fẹ́ràn bá fín, a máa fi sọ̀sùn, a máa fi para ní. Ṣógbó Àyìnlá, Bàbá Súlíyá, owó bàbá gbọ́njú, Akóredé máa ń dètò ṣàmáwòrán o. O lè máa gbórin Òṣùpá fi kọ́gbọ́n, máa gbórin Òṣùpá mọ́ tó kàn lọ́rọ̀ o. Bó bá ń gbórin Òṣùpá kó máa lọ́gbọ́n lórí. Máa gbórin Òṣùpá fi kọ́gbọ́n o. O lè máa gbórin Òṣùpá mọ́ tó kàn lè tó o. Bó bá ń gbórin Òṣùpá ó máa gbọ́n, ó máa lọ́gbọ́n lórí.
àwọn couples gbórin Òṣùpá wọ́n fi gbáyé nígbẹ̀yìn ọ̀rọ̀ ilé wọn dilé àlàyọ̀ o ìgbà tán gbórin Òṣùpá náà bá ń rojú máa gbórin Òṣùpá fi kọ́gbọ́n o máa gbórin Òṣùpá mọ́ tó kàn lọ́rọ̀ o ó bá ń gbórin Òṣùpá ó máa kọ́gbọ́n sẹ̀. Ó lọ fà àti fẹ́ fà á já àwa wò pé kàkàn tún balance ẹ̀.